باب الشفعة. عن جابر بن عبد الله رضي الله عنهما قال قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقدم، فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة. متفق عليه واللفظ للبخاري. وفي رواية مسلم الشفعة في كل شرك في أرض أو ربع أو حائط لا يصلح. وفي لفظ لا يحل أن يبيع حتى يعرض على شريكه. وفي رواية الطحاوي قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل شيء ورجاله ثقات. الحمد لله. باب tí a fọ ní sùrà fẹ́ ṣàlàyé wọn náà náà ń pè ní báàbù ṣùfà. wọn tí wọn gbà lérò pẹ̀lú ṣùfà wọn náà ní ẹ̀tọ́ tẹni tá a jọ fowó ra nǹkan tó ní lórí wípé kẹ́ni táwọn dìjọ ra nǹkan tí ò bá fẹ́ jẹ́ orogún ọ̀hún mọ́ nídìí táwọn dìjọ ra kò gbọdọ̀ ta ìpín tiẹ̀ fẹ́ lómi láì jẹ́ pé òun lọ kọ́kọ́ fi lọ nígbà ń pè ní aṣòfà. ẹ̀tọ́ wípé kẹ́ni tá a dìjọ fowó ra nǹkan kọ́ má ṣe ta ìpín tiẹ̀ fẹ́ lómi yàtọ̀ sẹ́ni tí wọ́n dìjọ fowó rà ní ìgbà tí ọba wù láti jẹ́ ẹni tí ó di ìpín tiẹ̀ mú nínú nǹkan tí wọ́n dìjọ fowó rà. eléyìí náà ń pè ní haqqu shuf'ah nínú sharia al-islamiyya. ash-shuf'ah òun gan ọba ash-sharika ọba afarajọra lágbọn pé èèyàn méjì mẹ́ta mẹ́rin wọ́n dìjọ dáwó pọ̀ fi ra ẹyọkà. ilé ìtò túmọ̀ sí wípé òun náà partnership kan wà bẹ́ẹ̀ òun náà pè ní aṣẹ́ríkà. tí wọ́n máa wo aṣúfà yẹn kì í sínú gbogbo nǹkan lọ́wọ́ nísìnyí ìwà àti ẹnìkan ìjọba owó ra búrẹ́dì, ìjọba owó rẹwà, ìjọba owó ra akọ, ìjọba owó ra ẹni, ìjọba owó ra fáànù, ìjọba owó ra gílóòbù. kò sí ẹ̀tọ́ kan tó ní láti sọ púpọ̀ mẹ́ta ìpín tiẹ̀ fẹ́ lómi láì jẹ́ kó fi lọ nínú àwọn eléyìí. aṣùfà àǹfààní àti ẹ̀tọ́ yìí ó wà lórí bí ilẹ̀ bí ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ àti ilé. ilẹ̀ yẹn ó lè jẹ́ ilẹ̀ tẹ́fẹ́ kọ́lé, ó lè jẹ́ ilẹ̀ tí wọ́n fi ń dáko, ẹ wá jọ fowó rà. ilé yẹn ẹ jọ fowó rà. eléyìí lèèyàn máa ń lẹ́tọ̀ọ́ ṣùfà nínú rẹ̀ tí ẹni tẹ́ jọ fowó rà á kò gbọ́dọ̀ ta ìpín tiẹ̀ bára dá láì kò fi lọ́wọ́ tẹ́ jọ fi owó rà. lẹ́yìn náà ilẹ̀ àtìlẹ́ wò kìí ṣe gbogbo ilẹ̀ àtìlẹ́ kúmá. ilẹ̀ àtìlẹ́ téèyàn máa ń lẹ́tọ̀ọ́ lórí ẹni téèyàn bá jìjọ fowó rà á kókó mọ́ta ìpín tiẹ̀ fẹ́ lómi láì fi lọ yàn. òun náà nílẹ̀ tí wọn ò tí ì pín, ilé tí wọn ò tí ì pín. wọn mọ̀ ká jọra lẹ́yìn, wọn mọ̀ ká jọra lẹ́yìn,
èwo ni tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀mà èwo ni tiẹ̀ ọ̀mà eléyìí ni haqqu shuf'a ni màá wọnú làkín ẹjọ́ ra lẹ̀ lóòótọ́ ni wọ́n ti fi nígbà tó ti dọ́kèjì ẹni kan bá yín wọ́n ti rí wọ́n nílẹ̀ ẹ̀ ń dé plọ́ọ̀tù mẹ́fà iye kan náà lè ti jọ dàálẹ̀ tẹ́ ti jọ ra rẹ̀ ẹ̀ wọ́n á ní kí wọ́n bá yín fi lọ́gbọ̀ gba eléyìí gba plọ́ọ̀tù mẹ́ta wọ́n náà gba plọ́ọ̀tù mẹ́ta tọ́ ní ìsìn kò sí àṣùfọ̀ àmọ́ láàrin yín. nítorí pé ní ìsìn àti di jìrọ̀n alámúlétí ara ilẹ̀ dání tí wọ́n yẹ sọ pé hapò ṣùfà ṣùfà àtẹ̀sí níyàn olórí gun ẹ̀hún ní àṣàbẹ̀ al-mashfu'u bi al-mashfu'u bihi haqqu shuf'ah nǹkan mẹ́rin ẹ̀ lórí gun àṣàbẹ̀ òun náà ní pátínà sí pátínà wọ́n jẹ́ ṣáfẹ̀ fún òun náà jẹ́ ṣáfẹ̀ fún ọ yẹn ni kó lẹ́tọ̀ọ́ pé kò gbọ́dọ̀ ta ìpín rẹ̀ fẹ́lómi ṣáájú kó tó fi lọ òun náà ti lẹ́tọ̀ọ́ pé wọn náà gbọ́dọ̀ ta ìpín rẹ̀ fẹ́lómi ṣáájú kó tó fi lọ. al-mashru' fi ẹntì máa gba ìtọ́ yẹn lórí ẹ̀ òun náà ní ilé tàbí ilẹ̀. al-mashru' bihi ẹntì ń fi gba ìtọ́ yun èsì pé torí pa àtijọ́ rà á torí rẹ̀ ọkàn gbọ́dọ̀ fi fún mi ní láì sanwó bá o máa sanwó tó fẹ́ gbà kéde pé yìí dájọ́ rà o àkẹ́kẹ́ kéèsì o that time oníkàlùkù da 500,000 sílẹ̀ lẹ́sìn rà á níbi wọn fẹ́ tà ìwọ ni wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí jù yọ àtọ̀ fún ọ pé pin tóun nínú ilẹ̀ yìí táàtì ìdáàmà òun fẹ́ tà ní 5 million kò sí nira nínú ọkọ lẹ kò sí tó burú ìwọ lọ́nà wọ́n sọ pé olè san 5 million nígbà tí ọ̀rọ̀ àti òní kò burú bọ́ọ̀ bá ti nílé ra tó kéde tà fẹ́lẹ̀ tọ́ haqqu shuf'a ọ̀nà lẹ̀tọ́ tó wà ní ẹ̀tọ́ tó ní nísìnyí ohun òfin lọ ọ̀tà fẹ́lẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti gbé ọ̀rọ̀ dìde ẹ̀tọ́ mi ló fi dùn mí ẹ bá délé ẹjọ́ ṣẹ̀ríà automatically wọ́n withdraw ntọ́ta fẹ́lómìí kúrò lọ́dọ̀ wọ́n dojú rẹ̀ kọ́ kíkọ́ ra rẹ́tọ̀ rẹ̀ gbàtí wọ́n bá tó rà ló tó lẹ́tọ̀ àti ṣèkéde àti tàfẹ́lò wọ́n á sọ pé tí wọ́n ti pín yàtọ̀ sí tí wọ́n ti pín nítorí pé tí wọ́n bá ti pín haqqu shuf'a àtẹ̀kù tí wọ́n bá ti pín wọ́n ti má tiẹ̀ òun náà ti má tiẹ̀ kí ló sẹ́kù nìsín ẹ ti di jìrán ẹ ti da alámúlétì ara yẹn ṣẹ̀rí òsì sọ pé tí mo máa fẹ́ ta lé mi ẹni tó mú létí mi ọlẹ́tọ̀ sí kọ́ ọ̀rọ̀ àjọ ẹlòmíràn kò sí tótó lọ́wọ́ àgbọ̀pọ̀ àwọn abẹ́bí ẹ sọ fún apẹ́ta ẹ̀yin gẹ́gẹ́ bíi tani sẹ́wọ̀n pẹ́jọ fi lé kan lé ni tílé bá kan lé kò sí kankan tó ṣe lọ́rùn yẹn lórí rẹ̀ nù ṣẹ̀ríyà wípé kó o fi lọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ipò ọ̀fẹ́ tà àyàfi àdéhùn kan ti ń bọ̀ ṣùgbọ́n ti ṣúfà yìí kò tó bẹ́ẹ̀ nígbà tó fi gbé wọn ò tí ì ṣe kí ni wọn ò tí ì kú àmọ́ tó bá ti pín kọ́ ẹ̀ ti di jìrọ̀ tẹ́lẹ̀ ìbáyé wa kí ló dé tíṣẹ̀rí àtúntò yìí pé ẹni tí ẹjọ́ fowó ra nǹkan tẹ́ẹ̀sì dé ìpín tí ń tẹ́ fowó ra yẹn tó jẹ́ ilẹ̀ tàbí ilé kódà kó ṣe yàrá kan ilẹ̀ ẹjọ́ fowó rà òun ló lẹ́tọ̀ọ́ sí ju pé kó o fi lọ́kọ́ rà nígbà tí wọ́n bá fẹ́ tàkì sára kí ló dé sábàbí ni pé ṣẹ̀ríya kò fẹ́ ká nira wa lára fẹ́ràn kẹ́ni
òun yọ́nú sí wọ̀ láti jẹ́ ẹni táwọn ọ̀dọ́ nìkan. òkè báwo ló ti wá fẹ́ fọ́ọ̀sì rẹ̀ láti jẹ́ orogún fẹ́lómi tó wọ́n mọ̀ nípa rẹ̀. ọ̀rùkọ ẹgbẹ́ ìfẹ́ nítorí ìgbà tó àtọ̀rẹ́ rẹ̀ dọ́ra rẹ̀ ẹ̀tìjọ́ gbọ́ra yín ẹ̀tìjọ́ mọ́ra yín dáadáa. sòrùgbà tí wọ́n bá fẹ́ tà ẹni tẹ́jọ́ rán lọ sọ kọ́ ra ìpín tiẹ̀ náà nítorí pé tó bá lọ ta fara ta ọyọ́nu sí ọ pípọ̀ tí ó rogún òun lórí ilẹ̀ yìí báwo ló ti mọ̀ pé yọ ọyọ́nu sẹ́lómi especially ilẹ̀ yìí kò tí wà ní pínpín ilé yìí ò tí wà ní pínpín tí ò ní jẹ́ pé ìwọ lọ fẹ́ fọ́ọ̀tì ẹnìkan lé lórí tó wọ́n yọ́nu sí. sòṣèré ọ̀wá fẹ́ kí kámẹ́rà wà láàbọ̀rọ̀ wọlé àbẹ̀wò nítorí sọ́fà ilé ìbáyé wa àjẹpé kí n ta fẹ́ kọ́ lónìí oṣù parí náà kí n ta fẹ́ kọ́ lónìí oṣù parí kákàkà àdéhùn kan àbí méjì àdéhùn jáde ní àbílẹ̀ رضي الله عنهما أن قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم nàbì ṣèdájọ́ pé ẹni tẹ́ ẹ̀dìjọ́ ra nǹkan tí wọ́n tẹ́ ẹ̀dìjọ́ ra nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí kọ́ ra ìpín ẹnì kejì rẹ̀ nàbì ṣèdájọ́ bẹ́ẹ̀ tó máa túmọ̀ rẹ̀ pé tó máa túmọ̀ Yorùbá kí Yorùbá wà pé nàbì sọ̀rọ̀ àti ó ṣèdájọ́ ẹnì kejì bẹ́ẹ̀ náà nìkan tutukutu ó ṣèdájọ́ ẹnì kejì. àwọn abẹ kọjú pẹ̀lú fóònù ẹjọ́ kí ni wọ́n ń pè fífọ àná ọwà lẹsẹ ọ̀pọ̀ yìí ẹ má jẹ ọlọ mẹjẹ fóònù ló ń fi lọ kọfíọ rubbish so nítorí di eléyìí báyìí Ànábì sallallahu alaihi wasallam ń ṣe ìdájọ́ wípé bá ṣe máa túmọ̀ rẹ̀ nù ọ wípé ẹni tá a dìjọ ra nǹkan òun lọ lẹ́tọ̀ọ́ sí kátàpín wa fún jù. fi kulli ma lam yuqsam ní gbogbo dúkìá tá a rà tá a ti pín ọ̀rọ̀ kò yé wa gbogbo dúkìá tá a rà tá a ti pín ẹni tá a dìjọ rà òun ló lẹ́tọ̀ọ́ sí ká ta ìpín tiwa fún jù ní ìgbà tá a bá pinnu láti ta ìpín tiwa àmọ́ májẹ̀mú ni pé kọjá pé ń ta ara ńkọ́ kò ì tí ì wà ní pínpín kálukú ò tí ì dá tiẹ̀ mọ́. fẹ́yìdá wọ́pà àtẹ̀mọ́ káàdì fi tún fẹ́ ó túmọ̀ sí pé búrẹ́dì tá a dọ̀rọ̀ náà tá a ti pín àga tá a dọ̀rọ̀ tá a ti pín wọ́n fẹ́ gẹ́gẹ́ ansẹ̀tì tá a dọ̀rọ̀ tá a ti pín náà wọ́n máa pín ansẹ̀tì lọ́dọ̀ yìí. adẹ́tò gbogbo tí wọ́n bá ti pín gbogbo tí wọ́n bá ti pín sẹ́mu pé àdìsí yẹn wọ́n fẹ́ ìtumọ̀ tẹ́lẹ̀ fi lè sọ pé àdìsí kan ti tó wa nù àdìsí kan tó wa báwò ẹ̀rí pé àlàyé tẹ̀rí náà àdìsí yẹn ẹ̀fẹ̀ kí ni ẹ̀rí nínú àdìsí mi. tó anábì wọn nípa ìdá wọn fà ájẹ lùdú tí wọn bá ti fà á láti wọn ti máa pé tiẹ̀ ní wọn ti máa pé tiẹ̀ ní wọn sórí fẹkẹ tóró tí kálukú ti mọ ọ̀nà tí wọn máa gbà ọ̀nà tiẹ̀ ní ọ̀nà tiẹ̀ ní fẹlẹ ṣùfà kò sí àyè láti sọ pé má tà á èmi mọ lẹ́tọ̀ọ́ sí mo rò pé yé wa torí pé sọ́mà ti fà sọ́mà ti máa kéjẹ tí kálukú ti mọ̀ ọ́nà tiẹ̀ kí lè dá nísìn ẹ ti di neighbors kò sí ọ̀rọ̀ pé àdìjọ rà á àti kálukú ti dá tiẹ̀ ní ti kálukú ti dá tiẹ̀ kálukú ti má tiẹ̀ ọ̀rọ̀ ìgbé má tà á láì sọ fún mi kọ̀sẹ̀lẹ̀ má lẹ́yìn rẹ̀ falẹ̀ ṣùfà muttafaqun alayhi Bukhari àti Muslim ló bá wa wà lọ́kọ́ lẹ́lẹ́bùkárì ṣùgbọ́n gbólóyè ọ̀dọ̀ bùkárì lẹ́sìn rí bẹ́ẹ̀ ìjọba àwọn mùsùlùmí ẹ̀ rí bẹ́ẹ̀ tó lé pàtàkì gbàdàbà ní pé bùkárì àti mùsùlùmí jáde ìwà àbòjó wọn á sàlàyé pé eléyìí dàgbà yìí ọ̀dọ́ta láti rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé yàtọ̀ tó wà lọ́dọ̀ mùsùlùmí ziyada fi lásán lọ́wọ́ àmì fi ló lé
ìtòlè ó ti tọ́ sí ìtòlè wọn jọjọ rà ọ̀rọ̀ àníjọba yẹn yàtọ̀ títí kí ni sọ lójú ẹ̀ lámú wò tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ pé ẹnì kan ti pè é náà ó tó sì yẹn jù rẹ̀ nítorí pé wọ́n ní tí wọ́n ti pè àwọn ò sì mà kí ni tọ́wọ́ bẹ̀ kí ni ọ̀wọ́ bẹ̀ ìdáhùn èèyàn sì jọ máa dáwó ra ọkọ̀ ìdájọ́ dáwó ra tirẹ́là tẹmọ ká a lè pín bákan náà àjọ dáwó ra wọn ti gbé aago agbẹtọ́nà àbáwọlé wa torí yàrá tẹ wà bá yàrá tẹ ní wà bá wà pítà tẹmọ ká a lè pín aago tó irú eléyìí náà tẹmọ pé nǹkan tó wọn ò pín ni àwọn kankan wà tó ní pé tó bá mú wa sòwò náà lè máa dì náà ìpè tó ní ìfúnná pẹ̀lú ẹ wọn sọ pé èyí wọn bá dé èkó adáwó ra bàtà bàtà báwò ẹsọ pé tẹ́lẹ̀ ìbá wọ lónìí eléyìí ọwọ lọ́la tẹ́lẹ̀ ìbá wọ láàárọ̀ eléyìí ọwọ lálẹ́ tí wọn bá máa ti bẹ́ẹ̀ gbogbo orú nǹkan náà lè wọ bẹ tìlà ní ìta dáwòrà tí wọn bá dé lónìí ní òde lọ́la so àti ìmántọ wọ bẹ àyàfi gbàdáàdì tiẹ̀ wọn sọ pé tí wọn bá ti fi ààlà sí wọn lè fa ààlà sí búrẹ́dì náà àmọ́ wọn lè fa ààlà sí mọ́tò tani tí ó mú agbọn ìdajì iwájú tani tí ó mú agbọn ìdajì mọ́tò ti dàkúdàpọ̀ fẹ́ni tó wà lẹ́yìn gbàtà náà tó wà sọ pé wọ́n sórí ìfẹ́ tó ní ti ń fi àmì hàn wá bọ̀ ó ní ti pẹ̀lú téèyàn tó lè rọ́nà nù rẹ̀ a lè rọ́nà nù lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì lè rọ́nà nínú ilé àdàpẹ́ àdètì yìí ó ti ń fi hàn díẹ̀díẹ̀ kò tí ì hàn dáadáa àtúndì àti tìtọ́ sàlàyé dábàárà dèjì láti sàlàyé àníbi ọ̀rọ̀ olùmọ̀ kankan èyí ń dábẹ́ bìbẹ́ nítorí pọ́lọ́ ànábì sọ̀rọ̀ máa ṣe náà tọ́ba tí wọ́n rọ ànábì ó ti tó wa òun gangan láti lù torí pé olùmọ̀ ní ti ó ṣe é ṣe kọ́lẹ́pẹ́ tọ́kọ sí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́ má rí bẹ́ẹ̀ tó àmọ́tánàbì sọ̀rọ̀ máa ṣe náà bá sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ tó túmọ̀ ara rẹ̀ alihamudulilayi tó riwaya ti Muslim wọ́n ní al-shuf'atu fi kulli shirkin ó ní ẹ̀tọ́ àti pé mọ́tà fẹ́ lómi àfẹ̀mí tá a ti jọra pẹ̀lú rẹ̀ ń bẹ fẹ́ni tó bá ti jọra nǹkan pẹ̀lẹ́ lómi fi ardin bóyá lẹ̀ ni wọ́n jọra ní o alihamudulilayi tẹ̀rípàlà yìí ti dé lọ́dọ̀ ànábì náà ní sọlọlá àjọ ajẹ pé a lè jọra lẹ láì kò sí máa kéèké rẹ yéésì ṣe dandan kó dà dọ́tán dọ́gba yéésì dandan ẹ̀rọ alẹ̀ ní 1 million ẹnìkan dá 600,000 sílẹ̀ ẹnìkan sì dá 400 sílẹ̀ síbẹ̀ mọ̀ ike ó lè tẹ̀lé bẹ́ẹ̀ náà ẹ̀sìn rálẹ̀ ẹnìkan dá 800,000 sílẹ̀ ẹnìkan dá 200 sílẹ̀ ẹ̀tọ́ ọlẹtọ mbẹ gbàtí dáhùn àtọ ní ìsinmi pé ìgbà tí ìwọ da 600,000 sílẹ̀ sẹ́nìkejì rẹ̀ da 400 sílẹ̀ ajẹ́ ipe ẹni tó da 600,000 sílẹ̀ kí ló ní over 10 ó ní 6/10 ẹni tó ti da 400 sílẹ̀ ó ní 2/10 àbí 4/10 tọ bẹ́ẹ̀ lẹẹma mọ àmọ́ ṣé èwo ni 4/10 nílẹ̀ èwo ni 6/10 nílẹ̀ nobody knows so yẹn ní kékeré ṣe dandan kó owó tí wọn san kọdọgba yẹn ní bá a lè gbọ́ kó owó ra ilẹ̀ ẹ kéèsì o ara àǹfààní tó wà ń tẹ̀ ní pé ẹnìkan bá sọ pé mi wà á dáa ṣèṣe kọ́ mọ́ ní 1 million yẹn wọ́n ti wà tẹ́lẹ̀ omi bá jọ pé jọra ẹni pẹ gain advantage yẹn tó oníkàlùkù yín náà dání tó nílẹ̀ even tó kò lè má wà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà má bẹ́ẹ̀ ní títa bá jọra nǹkan kí èbá di tì yóò tó sọ fún wa ní títa bá jọra lẹ ṣébi ètò má wà lọ sẹ́wọ̀n kó àwọn ọmọ sọ pé kún bẹ ọ̀rẹ́ wa já pin já ti má kéde kíkàlùkù ọmọ tẹ wọ́n ti torí kì í jẹ́ tọmọ ti bàbá kọ́ má ti kí ni kọ́ má làálà àárín ìgbà tẹ̀ sí ìpín là ń sọ àbá ọ̀rẹ́ wa ò trọ́ọ̀tì mi ni já sílẹ̀ máa náà a tún lè ronú pé ká dáa tó ẹlẹ́sílẹ̀ fọdún kan fọdún méjì lọ́kàn gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ ti fẹ́ dákẹ́
tààmúta èmi náà lọ tààmú ṣe ìtumọ̀ rẹ̀ àmọ́ kò lè máa wà lọ bẹ́ẹ̀ náà ìwọ àtẹnìkan tó ra lé ní business area ẹ̀rọ adé yẹn ní 100 million sẹ́mání kí wọ́n nìkan lọ mọ́ 100 million wọn kí ló bìrì gbólóòtì wọ́n da 20 lẹ̀ wọ́n da 80 lẹ̀ ọgbọ́dọ̀ tá nǹkan kan nínú 80 yẹn àfikọ́ abọ́ náà bàtí wọ́n ọba tó lè rà á wọ́n tà fẹ́ lọ tẹ́sí máa ń gbẹ́rù léwu nígbà míì òpin yín kẹlẹ́pin òpin yín kẹlẹ́pin nítorí báwọn ṣọ́ọ̀pù ńláńlá ni tí wọ́n bá fẹ́ fún wọn 20 million rẹ bóyá ìdajì ṣọ́ọ̀pù lọ́gbà ìdajì ṣọ́ọ̀pù kan ò sí torí kówó tó máa rí mẹ́kò ní dàbí kó ní odidi ṣọ́ọ̀pù ọlá pélé yìí àtiwá ẹlẹ́jọ́ dáwó pọ̀ ìwọ náà ti di pé ìwọ náà máa bàjọ́ nílé yìí kí wọ́n á lọ ní mẹ́ ìgbà tí wọn ò tí ì pín un kò gbọ́dọ̀ ta ìpín tiẹ̀ láì jẹ́ pé ọwọ́ àbọ̀ ọmọdé bá ti pín oṣù parí ṣùgbọ́n ọwọ́ lórí ilẹ̀ àwọn rọ́bìrín ló náà nílé àbílé adọ́rálé àti ìpín ẹ̀tọ́ pọ̀ gbọ́dọ̀ ta ìpín tí ẹgbẹ́ lómi àfẹ̀mítà àjọ fowó rà pẹ̀lú rẹ̀ ìbẹ̀ fún ọ náà lórí ilé wọ́n ti máa ń tó rọ́bà nílẹ̀ náà a máa lè pè nílẹ̀ bíi má ńgbà náà tó kọ́kọ́ sọ ilẹ̀ torí ẹni sìn kí ni wọ́n tún máa ti ń bí ilé awọ́ha ẹ̀kẹ́yìn àbí oko kéèyàn lóko bí dẹ́n dáko tó wọ́n á dé pé oko tẹ́ ẹ fa ọgbà sí láàrin wọ́n fa fẹ́ǹsì sí ibi dẹ́n ti ń dáko ńlẹ̀ dọ́ra ilẹ̀ tán ti ń dáko lẹ́ra ẹ̀ra ìkàtọ̀ ẹ̀ mà pé ẹjọ́ dáwò rà ní àmọ́ kò sí pé eléyìí tèmi eléyìí tẹ̀. lọ́nà tó ṣe gbé tí ọ̀kan nínú yín tó bá lójú tó lóun fẹ́ tọ̀ ẹnì kejì onígbé ńgbà tó fẹ́ tọ̀ òfin lọ́tọ̀ sí ìtọ́jẹ́ tiẹ̀ mo rò pé yé wa èwo ń tèmi èwo ń tiẹ̀ wọ́n bá fẹ́ ọ̀yàgbẹ́ wọ́n bá fẹ́ ọ̀tọ̀ irú rẹ̀ ní sẹ́mi pé ẹ̀ sì ti máa kéèké ọ̀ gbọ́dọ̀ wá da ìpín tiẹ̀ láì jẹ́ pé òun ló fi lọ. Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yaslah kọ̀tọ́ la yahil kọ̀tọ́ kọ̀dára kọ̀tọ́ an yabi'a pé kéèyàn ta ìpín díẹ̀ hatta ya'riḍa 'ala sharikihi títí tí ó fi lọ ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ rà á. Sọ̀rọ̀ pa abẹ́ dínà kágbé nira bọ́mọlá kejì wa wọ́n á fi lọ ó lè lówó tí ó fi rà á ó lè má lówó tí ó fi rà á ó lè lówó kọ́mọ́ ní interest ó lè ní interest kọ́mọ́ tẹ̀lé ní kọ́mọ́ lówó òun á ní tiwájú kọ́dẹ́jọ́ onídẹ́yìn kọ́dà sọ pé sáré pé èèyàn bú ni lágbẹ́jẹ́ wọ́n á lọ ta ìpín tiẹ̀ ọ̀tá fẹ́ lómi ọlọ́gbé ẹni tí ìfẹ́ rà ó gbé kò mí. lẹ́yìn náà níbi tí sẹ́rí àdé nínú ọ̀rọ̀ yìí òní kíkọ́dà tó bá tà fẹ́ lò láì jẹ́ kó fi lọ dandan ọ̀rọ̀ àmọ́tì lọ́wọ́. jésù ló kọ́ fún èkejì rẹ̀ tẹ́jọ́ ra olókòó fọmọ bí ó ti tẹ̀sí ọ̀rọ̀ bóyá wa. wọ́n wá ní tí wọ́n bá kọ́ fún wọn ti tàtọ̀ dákẹ́ ńkọ́ wọ́n ní ọ̀sà dédé dákẹ́ àbí torí pọ̀ yọ́nù sí. ó lè sọ pé ńgbà tó ń fẹ́ sọ̀rọ̀ kí ní kan ọ̀ lọ́nà lórí kẹ́sì gbogbo ẹgbẹ́ ọba sọ̀rọ̀ là á máa pé ó lè sọ̀rọ̀ òdodo ní ó lè mọ ọmọ tó mú lánàá lọ́dọ̀ sẹ́sì máa pé African level ẹ̀yin náà lè máa sàmù bẹ́ẹ̀ pé tó náà bá ti fẹ́ sọ̀rọ̀ yá ìtọ̀ májẹ̀ sọ̀rọ̀ láti múri kínní ọ̀dà tí bàtà fẹ́ kọlu àrẹ African level lónà bá di pé kò lè sọ̀rọ̀ mọ́ wọ́n bá gba ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbà á má lọ́wọ́ tọ́ eléyìí jẹ́ra lọ́dọ̀ al-Imam al-Tahawi Abu Ja'far al-Tahawi òun ní tírà tó wọ́n pè ní Sharhu Ma'ani al-Athar Sharhu Ma'ani al-Athar
هناك رواية وأحاديث به. ولقضى النبي صلى الله عليه وآله وسلم بالشفعة في كل شيء. النبي صلى الله عليه وسلم سيداجو pé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá jọrọ nǹkan lọ́lẹ́tọ̀ sí kíkẹ́ tàpín yín fún nígbà tẹ́ ẹ bá fẹ́ tà. gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá jọrọ nǹkan lọ́lẹ́tọ̀ sí kíkẹ́ tàpín yín fún nínú nǹkan yín nígbà tẹ́ ẹ bá fẹ́ tà. wọ́n ti ní wàrí ìjọ lówó fi kọ́ àwọn tó gbà wá olódodo tá a lè fọkàn sí ni wọn. lẹ́yìn kó ti tako gbogbo àdéhùn táǹkà bọ̀ torí bá àdéhùn táǹkà bọ̀ ó sọ nípa pé kí ni ilẹ̀ tàbí ilé tí wọn ò tí ì kù. sọ̀rọ̀ àwọn sọ pé nínú gbogbo nǹkan. sọ eléyìí á rí i pé ọ̀dọ̀ nàbí sallallahu alaihi wa sallam bish-shuf'ati fi kulli shay'in. sọ eléyìí hàn ọkàrí gbogbo nǹkan búrẹ́dì ní aago ní ansẹ̀tì ní àga ní débù ní ẹni ní mọ̀lẹ́kọ́yọ̀ gbogbo nǹkan. walakin a lè fi ṣiṣẹ́ lórí gbogbo nǹkan a lè fi ṣiṣẹ́ lórí gbogbo nítorí pé àwọn àdéhùn tó là àwọn àdéhùn tó là la gbọ́dọ̀ fún lágbára lórí èyí ò là àwọn àdéhùn tó bá fẹsẹ̀ rìn lẹ́wọ̀n ọ̀tá kúra wọn. ìrà sọ pé lẹ́yìn àmọ́nú ọ̀sọ̀s àdéhùn tó fẹ̀ tó gbòòrò ní ṣùgbọ́n wọ́n ti là á káwọn á fi ẹ̀gbà wá tó là á ti sẹ́ ó túmọ̀ sí pé àti fẹ̀ ìtọ́fẹ̀ tó gbòòrò náà ti sẹ́ yàtọ̀ síta bá fẹ̀ ìtọ́fẹ̀ tó gbòòrò nìkan ti sẹ́ ó túmọ̀ sí pé àti ta èyí tí wọ́n là àti ta ń padà nítorí rẹ̀ eléyìí tó là á lálò ìyẹn ni pé Ànábì sallallahu alaihi wasallam ó sì dájọ́ wípé ẹni tá a dìjọ ra nǹkan ìlọlẹtọ sí káfí lọ ní nǹkan tá a fi pín nígbà tá a bá gbèrò láti ta ìpín tiwa ìyẹn tí nǹkan náà bá jẹ́lẹ̀ tàbí ilẹ̀ tàbí ilẹ̀ gẹ́gẹ́ ní gbogbo tẹ́lẹ̀ ìjẹun tẹ́lẹ̀ ẹlẹni madhhabul jumhur òun náà ni ẹnjí àwọn olùmọ̀ tó pọ̀ jù sọ Malikiyya Shafi'iyya al-Hanabila yàtọ̀ sí àwọn Hanafiyya nítorí pé àwọn yapa pé ó lè wọ nǹkan míì náà bákan náà àwọn tó sọ pé kìí ṣẹni tá a jọ rà lásán tá a ti pín kódà kó ti pa àti pín kódà kó ti pa àti pín so eléyìí jẹ madhhabu ti àwọn Hanafiyya nítorí àwọn àdéhìí kan tó wá tó jẹ méjì tó tẹ̀lé léyìí alákọ̀ọ́kọ́ ó wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu قال رسول الله صلى الله عليه وسلم جار الدار أحق بالدار رواه النسائي وصححه ابن حبان وله علة فالنبي صلى الله عليه وسلم قال ألم لتياني نلياني لولك سلياني نريرا قال ألم لتي أتي كالكودا لتي كما لتي واني ìgbà tí wọn bá ti tán tó ta lé rẹ alámúlétì rẹ lọlẹtọ sí pé kọra lé rẹ alámúlétì pọ nísìnyí ẹnitọ́ alápọ̀tún rẹ alámúlétì ẹnitọ́ alápọ̀tún rẹ alámúlétì ẹnitọ́ alẹ́yìn rẹ alámúlétì tílé rẹ bá tún wà ní ibi tí wọn ti sọdọ di ilé tó tún àwájú rẹ náà alámúlétì táwa aláṣọ fún kálá ní sọ táwa kó gbogbo wọn alábìlẹ jáde kaba tó rà kó sùwà àdéhìí tọ́ka tó oṣù wọn àdéhìí ó lálẹ́ ìbò nítorí ẹni tó jẹ́ pé kò lágbára láti tì àdéhìí alákọ̀ọ́kọ́ ti dúró díẹ̀ o ẹni tẹ́ ẹ̀jọ́ ra nǹkan ǹjẹ́ àyè tó bẹ sẹ́ni tẹ́ ẹ̀jọ́ ra nǹkan tẹ́ ẹ̀jọ́ múlẹ̀ tìrán abẹ́ẹ̀jọ́ ra ẹ̀jọ́ àti mákẹ́tì
sòkòtà yìí nítorí pé àti ti sọ pé فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة nígbà tí wọn bá ti là á tí kálukú ti mẹ́nu àlá rẹ̀ tí kálukú sì ti dọ́nà tiẹ̀ mà àǹfààní gbẹ̀mí ń bọ̀ ta fún mọ́tàfẹ́ lómi kò sí ma torí pé ńgbà yẹn ti di alámúlétì ara ni ẹ̀tọ́ yóò ti sí fún alámúlétì lórí alámúlétì rẹ̀ ṣùgbọ́n fẹ́ fún alájọra lórí ẹni tí wọ́n ti jọra lópin ìgbà tó ti pé níta ti jọra ńkọ́ wọn ò tí ì pín níta ti jọra jẹ́ lé tàbí ilẹ̀ torí àdéhùn yóò tó lẹ́rù àwọn ànábì àtúnyẹ àdéhùn mi tún bẹ̀rẹ̀ ẹ̀sọ́ àbúrò ọ̀fẹ́ radiyallahu anhu òní qala rasulullah sallallahu alaihi wasallam al-jaru ahaqqu bi saqabihi eléyìí inú àwọn ẹ̀rí tó gbóná jù lọ́dọ̀ ànàbíyà al-jaru ahaqqu bi saqabihi wípé alámúlétì ńlọlẹ́tọ̀ sí ilé iwájú nítorí sábàbí tí súnmá tó súnmá wa saqabihi ayé bi qurbihi ayé bi sábàbí qurbihi alámúlétì lọ́lẹ́tọ̀ sílé iwájú ní rírà nítorí sábàbí tí súnmá tó súnmá wa. Al-Imam al-Bukhari òun ló gbé àdéhùn jáde òun ló gbé àdéhùn jáde àti Abu Abdullahi al-Hakim an-Naysaburi so ṣùgbọ́n wọn ní wọ́n fi hẹ qissa àdéhùn yìí tó ṣe músẹ̀ àbí ò ṣe músẹ̀ wọn ní ó ní tàn ìtàkàn ló bì wọn ní tó ṣẹlẹ̀ ní pé Abu Rafi' ó sọ fún Al-Miswar ibn Makhram radiyallahu anhuma ó ní ǹjẹ́ òun yóò àwọn sọ fún Sa'ad kíkọ́ ra lé mi lọ́dọ̀ mi rí kọ́ ra ilé mi lọ́dọ̀ mi rí ilé mi méjèèjì tí ń bẹ nínú ilé rẹ̀ ilé mi méjèèjì tí ń bẹ nínú ilé rẹ̀ Sáàdù wa sọ pé mo bọ́lọ̀ ń búra ìnira lọ́wọ́ rẹ̀ ju 100 dínárì ń sì máa san díẹ̀díẹ̀ òjò yọ. Abu Rafi' subhanallah ẹnìkan ti bẹ́ẹ̀ rà 100 dínárì tí ń ta fún tó sì lówó lọ́wọ́ tí ọ̀sán lẹ́ẹ̀kan tí ìbá ti pé mo gbọ́ dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́lá tí ń sọ pé al-jaru ahaqqu bi saqabihi ma bi'ta alámúlétì ẹni òun ló lẹ́tọ̀ọ́ sátìrà lé ẹni nítorí sísúnmọ́ tó súnmọ́ sílé rẹ̀ súnmọ́ téyìn tọ́ eléyìí iná nìkan tí ó wà níbi àgbèsì yìí báyìí. bó tilẹ̀ jẹ́ pé àbúrò ọ̀fẹ́ ọsọ àdéhùn yìí níbi afẹ́talẹ̀ ni àdéhùn yìí ọkàrí ṣùfà lọ́dọ̀ àwọn Hanafi ṣùgbọ́n kò kárí ṣùfà lọ́dọ̀ àwọn Jumhur nítorí pé àdéhùn yìí àti tán rẹ̀ ọ̀dà lórí ilé tọ́fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ni ilé mi méjì ti ń bẹ ní ilé rẹ̀ ìyẹn ni kélé mi méjèèjì ti ń bẹ lára ilé rẹ̀ èmi pẹ̀lú rẹ̀ ń kọ́ alámúlétì ààrẹ ni la jẹ́ sàábì gbọ́ yé nígbà Nábì sallallahu alaihi wasallam ń sọ bí pété bá fẹ́ ta lé yín alámúlétì yín lọ́lẹ́tọ̀ọ́ sí jù ṣùgbọ́n àwọn jumhurul fuqaha yàtọ̀ sí àwọn Hanafiya àwọn gbọ́ yé pé rárá o ntí àdìsí yìí ń sọ nípa rẹ̀ òun náà ni
wípé kìí ṣe pé ń sọ pé alámúlétì wọ́n kàn lo gbólóhùn alámúlétì ni ṣùgbọ́n dágbà lérò ní kíni aṣọ́fà pé ẹni tẹ́ ẹ jọra ẹni tẹ́ ẹ jọra tọ ìgbà táwọn Hànàfí àfẹsẹ wọn ní ìtàn tó wá yìí ó fi hàn yín pé kìí ṣẹni tá a jọra o kìí ṣẹni tí wọ́n jọra torí wọ́n jọ múlé tira wọn ni wọ́n sì gbọ́ yé wípé àlùjárù àhàkù bìsàkàbẹ torí rẹ̀ ní tá a múlé tì ń lọ lẹ́tọ̀ọ́ sí fọ́ra léwájú tá a bá fẹ́ tà eléyìí láṣọ àdéhùn ìfẹsẹ̀ rìn lẹ̀ ohun tá a lè kọ́ tọ́ka sí kìí ṣe ṣúfà wọ́n tọ́ka sí dáadáa ṣíṣe pété àmàjọ ń gbé ládùúgbò àjọmúlé tirẹ̀ ni wọ́n fẹ́ kókó ládùúgbò wọ́n fẹ́ kókó ńlù wọ́n fẹ́ talé rẹ̀ kọ́ máa lọ wọ́n bẹ nu dáadáa tẹ́sí Islam kọ́ wa wípé alámúlé tiwa ń kọ́ ó yẹ ká fi lọ́pọ̀ afẹ́ ṣèkìnnì afẹ́ talé wa alámúlé tiwa náà ló sì tọ́jú ibi kọ́ rà alámúlétí wa lọ́tọ́jú pé kọ́ra nítorí dáadáa tó ti pa á pọ̀ kọ́ máa jẹ pé ńgbà tó bá ta fẹ́ lómi òun máa sọ̀rọ̀ yín láì dá torí pé alámúlétí náà òun náà pàtàkì wọn àti wọn gbọ́ daràn wá bọ̀ ẹgbẹ́ daràn ló mú létí ọ̀ ò ní rí lẹ́gbẹ́ mà àti bàbá jẹ́jẹ́ kan kókó mẹ́ bàbá ọ̀daràn kó wá bẹ̀ kódà ká tiẹ̀ pé gbó lásán wọn mú nú lé o ọmọ ṣe ẹ̀yin náà máa fi mú kásẹ̀ èéfín rẹ̀ díẹ̀ yóò di pé mẹ́yìn náà la ẹ bá wa wá kíní wíwí yẹn wá wa náà àbí òye ọ so torí ẹ̀ màtó ṣe pé ẹni tá à ń bá gbé ọ̀rọ̀ rẹ̀ ga gan tó bá sì lọ jẹ́ pé èèyàn burúkú là máa ń bá gbé èèyàn máa ń dá àmọ́ ìyàtọ̀ torí ẹ̀ kọ́lọ́wọ́n bá kó lé àwọn alámúlétì burúkú jìnnà sí wa tí wọ́n bá fẹ́ talé rẹ̀ dájúdájú nu dáadáa tẹ́sí Islam fi kọ́ wa nù lórí pàdé tì í kò tọ́ka sí ṣúfà àmọ́ tọ́ka sí dáadáa míì pé tẹ́ bá fẹ́ talé yín tẹ́nìkan múlétì ń talọ́ ẹ káàtà fún ẹni tó múlétì wa lọ́ ẹ káàtà lé yẹn fún tẹ́lẹ̀ yìí jẹ́ ìdíkà fẹ́ dúró lónìí àṣùfà ẹ̀tọ́ ni tíṣẹ̀rí àfẹ́ni tá a jọ dáwó ra nǹkan ṣùgbọ́n tó ti pé ń tá a jọ dáwó ra jẹ́lé tàbí ilẹ̀ tí ilẹ̀ àbí lẹ́yìn òsì tí ì jẹun tí a ti pín gbígbé ẹ̀ gbọ́dọ̀ ta ìpín ti yín lẹ́yìn náà dámọ̀ pẹ́lòmíì yàtọ̀ sẹ́ni tẹ́ ẹ jọ dáwó rà àyàfi kó jẹ́ pé òun tẹ́ ẹ jọ dáwó rà lòun ò nídìí ẹ̀ òun wà interested òun ní interest kò sówó ẹ̀yin ò sì lè ṣe sùúrù fún dìgbà tí ọba rówó àjẹpẹ́ kò sí wàhálà mẹ́gbà tó lè jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ tó bá rẹ tó níbèrè kan àbí méjì. tó kẹ́lí kọ́ lọ pé sọ láti. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك